Ẹ ǹlẹ́ o, olùkọ́ èdè Yorùbá ni mí. Mo gbọ́ èdè Yorùbá dáadáa. Mo sì lè sọ èdè Yorùbá dáadáa. Mo kẹ́kọ̀ọ́ gboyè nínú ìjìnlẹ̀ èdè Yorùbá, ìyẹn ní ilé ẹ̀kọ́ gíga Taisolarin University of Education nílùú Ìjẹ̀bú Òde. Láti bí ọdún 5 sẹ́yìn ni mo ti jẹ́ olùkọ́ èdè Yorùbá ní orí ẹ̀rọ ayélujára àti ní àwọn ilé ẹ̀kọ́ girama. Ẹ ò lè kábàámọ̀ tí ẹ bá yàn mí gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá yín. Ìdí ni wípé ní yàrá ìkẹ́kọ̀ọ́ mi, èdè Yorùbá rọrùn. Ó rọrùn láti kọ́, ó rọrùn láti kọ, ó rọrùn láti kà. Bẹ́ẹ̀ sì ni èdè Yorùbá rọrùn láti mọ̀. Mo tún máa ń ṣàfihàn àwọn ohun tí ó máa ń mú kí ìdánilẹ́kọ̀ọ́ rọrùn fún akẹ́kọ̀ọ́, bí àpẹẹrẹ orin kíkọ. Àwọn orin kan wà tó jẹ́ wípé kì í jẹ́ kí akẹ́kọ̀ọ́ gbàgbé ohun tó kọ́ ní yàrá ìkẹ́kọ̀ọ́. Irúfẹ́ orin bẹ́ẹ̀ gangan òun ni mò ń sọ. Yàtọ̀ sí wípé mo kẹ́kọ̀ọ́ gboyè nínú ìjìnlẹ̀ èdè Yorùbá. Èdè Yorùbá jẹ́ èdè abínibí mi. Èdè tí mo gbọ́njú mọ̀, èdè tí a bí mi mọ́. Láti kékeré ni mo ti ń sọ èdè Yorùbá. Èyí ló wá mú mi perégedé, tó mú mi wẹ̀yán kọ̀ìnkọ̀ìn gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá. Ṣé ẹ wá rí báyìí wípé èmi gangan ló yẹ kí ẹ yàn gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá yín. Ẹ ṣé tí ẹ wo fọ́nrán yìí.